láwà yó. Ìbàdàn májàmájà. Bó ṣe kára wájú lẹ́rú. Ìlú Òjó. Ìlú Ògúnmọ́lá. Olódòdó kẹ̀rí lójú ogun. Ọmọ Ìbàdàn ṣẹ̀ṣẹ̀. Oke'badan. Mo kí wa kú kalẹ̀ níbi gbogbo tẹ́ tí ń gbọ́ wa tẹ́ tí ń wò wá mo sì ń kí yín káàbọ̀ sí àkọ́tún ètò Oke'badan. Oke'badan nílé Olúyọ̀lé ẹ̀yin náà mọ̀ wípé wọ́n máa ń sọ wípé Ìbàdàn ó gbé onílé ó tún gbé àlejò àdúpẹ́ Ọlọ́run náà ló jẹ́ kí ó rí bẹ́ẹ̀ láti wá fi mọ rírì àwọn tí wọ́n jẹ́ ọmọ Ìbàdàn àti àwọn tí wọ́n ti gbé ìlú Ìbàdàn tí wọ́n ṣe rere tí wọ́n sì ti làmìlaka láwùjọ náà la ṣe gbé ètò yìí kalẹ̀. Inú mi sì dùn lónìí wípé àlejò mi òdú ni wọn kì í ṣe àìmọ̀ láwùjọ pàápàá jùlọ tá bá ń sọ̀rọ̀ ní agbọnmi eré yálà tí oníṣe ni torí ìtàgé ni ti fíìmù ni èèkàn òun náà ni wọ́n. Inú mi sì dùn wípé a tún ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ lórí ètò yìí. Àǹfààní òun la ní torí tá bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n fi ara jìn nípa àwọn tí wọ́n fi ẹ̀mí ṣiṣẹ́ láti jẹ́ kí eré oníṣe eré fíìmù àgbéléwò kí ó sì máa bẹ títí di òní àwọn náà ni a mọ̀ kàn sára sí. Ṣùgbọ́n kó tó di wípé màá dárúkọ wọn lórí ètò lónìí ẹ jẹ́ kí a sáré dókè lọ́ọ̀nà nígbà tá a bá padà dé ètò Oke'badan a máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé mo lérò wípé ẹ ń fi ọkàn bá wa bá ètò lọ. Ètò Oke'badan náà lẹ̀sìn ń gbọ́ lọ́wọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa àti ibi gbogbo tẹ́ ẹ ti ń wò wá. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Lónìí inú mi dùn láti gba àlejò bàbá mi lórí ètò Oke'badan. Mo sọ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa eré fíìmù àgbéléwò tàbí torí ìtàgé lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí a máa kàn sára sí wọn ni. Bàbá Lere Paimo àti gbogbo ayé mọ̀ wọ́n sí Eda Onile Ola. Bá mi ẹ bá mi kí àwọn aráalé. Ẹ̀yin aráalé ẹ kú ọjọ́ méjì mẹ́ta o ara ò lè bí o àdúpẹ́ àkó àsìkò yìí o àsìkò ní àsìkò àmójúbà ọba wa tuntun o bẹ́ẹ̀ni ìgbà wọn ó tù wá lára o ọjọ́ wọn ó pẹ́ dalẹ́ o àárí tajé ṣe o àárí jẹ àárí mu o àárí náà àárí lò ẹ pẹ̀lẹ́ mbẹ́ o ẹ ṣé ẹ kú kalẹ̀. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí mo ṣe sọ inú mi dùn wípé mo tún rí ojú yín lónìí. ọpẹ́ ní fọ́lọ́run. ẹ sì pẹ́ fún wa àṣẹ àṣẹ ìlera pípé Elédùmarè á fi jíǹkì yín. àmín àmín. àmọ́ rí yín bá. ìgbà tí mo sọ pé ètò Oke'badan ẹ mọ̀ wípé ọmọ yìí sì mọ̀ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ti rí o. ọ̀hún ilé ìlú. wọ́n mọ̀ sọ pé àwa la ní Ìbàdàn Ògbómọ̀ṣọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. wọ́n rí bẹ́ẹ̀ náà ni. ṣùgbọ́n ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n bí yín sí. pẹ̀lú ògùn Ọlọ́run. tá bá ní ká mọ̀ sọ̀rọ̀ nípa ìlú Ìbàdàn ẹ̀yin náà wà lára àwọn tí ẹ rí ohun púpọ̀ sọ nípa ìlú Ìbàdàn. kí ni nǹkan tẹ́ fẹ́ sọ fún wa gangan nípa ìlú Ìbàdàn? ẹ ṣe púpọ̀ mo ti dé ìlú Ìbàdàn ní ìsìn tábàkà ní ẹni èjì ó ní ọdún méjì ní ọgọ́ta. 50 years. tí mo ti dé ìlú Ìbàdàn. ojú sì rí tó gbogbo ohun rere tọ́lọ́run sì ní ká ṣe láyé ìlú Ìbàdàn láti ṣe. ibẹ̀ ni mo ti gba oyè tí ọba ìlú mi fi dá mi lọ́lá. ìbí náà wọ́n ti pè mí lọ. oyè tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gan fún mi MFR ìlú Ìbàdàn náà ni. àwọn medical association oyè dókítà tí a tún fún mi náà ìlú Ìbàdàn náà ni. ìlú Ìbàdàn náà láti gbé ara tó lọ sí ìlú Gẹ̀ẹ́sì pẹ̀lú ọ̀gá mi
tá a ṣe gbogbo náà tá a tún padà wá dé a dúpẹ́ pé ìlú Ìbàdàn ó gbóńlé ó gbàlejò ìlú náà ò sì ní bàjẹ́ láéláé ìtọ̀síwájú yóò máa bá gbogbo wa. ṣùgbọ́n kí ni àwọn nǹkan tí ẹ máa ń rántí nígbà tí ẹ kọ́kọ́ dé ìlú Ìbàdàn? Nígbà tí mo kọ́kọ́ dé ìlú Ìbàdàn mo rántí pé àwọn taxi tí ń bẹ ńgbà náà gbogbo wọn la rí kó pé báwọn wọ̀nyí. Àwọn títì wa ọ̀pọ̀lọpọ̀ tó sì ní ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ ní òní àti pé ọ̀pọ̀lọpọ̀ àdúgbò tí igbó wà tẹ́lẹ̀ wọ́n ti dìgboro ní ìsìn tó ṣe pé ṣàṣà níbi tí èèyàn lè tọ́ka sí wípé bíbà yìí ìgbẹ́ ni igbó ni torí Ìbàdàn sáà ń fẹ̀ sí lójoojúmọ́ náà ni ó ń gbòòrò sí ni. Àdúrà mọ́ náà ni pé gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà a máa rí jẹ a máa rí mú ní Ìbàdàn. Àdúgbò wo lẹ kọ́kọ́ gbé nìbàdàn? Ìbàdàn ìgbà tí mo kọ́ gbé Abẹ́bí ni mo kọ́ gbé. Abẹ́bí ìlú Ìbàdàn nù. Bẹ́ẹ̀ ni. Báwo ló ṣe wá rí nígbà báwo ni ìgbé ayé ìbáṣepọ̀? Ìbáṣepọ̀ ó tiẹ̀ yàtọ̀ púpọ̀ gbáà. Gbogbo ń tá a bá rà ń tá a rà ní títì ń tá a rà lójú ọ̀nà gbogbo ẹ̀ à ń fara kínra wọn ò tẹ àdóní àdálejò mọ̀ gbogbo wa ti du wa ti jọ di pàǹkan náà títí. Nípa ìkónimọ́ra ń kọ́? Ìtìkónimọ́ra ohun ọ̀tọ̀ tún lè yan Ìbàdàn ló nìyàn wọn kó àlejò mọ́ra púpọ̀ àlejò gan ò ní mọ́ra ẹ̀ lálejò mọ́ ó ti donílé. Ẹ ṣeun gan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ wípé ìlú Ìbàdàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìlú onítàn ni wípé ó dàbí bíi kárátà bíi èèyàn nínú fíìmù àbí nǹkan kan pàápàá jùlọ nípa ìtàn rẹ̀ nípa àṣà nípa ìṣe àti àwọn èèyàn. Ǹjẹ́ a lè sọ wípé Ìbàdàn wà lára ohun tí ó jẹ́ kẹ́ làmìlaka nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa eré oníṣe? Ìbàdàn wà torí pé ìkíní náà irú tẹlifíṣàn àkọ́kọ́ tó wà nílùú Ìbàdàn yìí ibẹ̀ náà ni gbogbo eré wa ti ń bẹ̀rẹ̀ tá a ti ń ṣe àwọn eré ìtàgé tá a ti ń ṣe gbogbo họ́ọ̀lù wa tá a ń lò bíi òbí sẹ̀sán ni o àti àwọn bòmíì náà ìlú Ìbàdàn náà ni tí àyè sì gbà wá dáadáa torí àbúrò ìyá mi tó mú mi dé Ìbàdàn gbà náà Gbági ń bẹ̀ yẹn làwọn ti ń taṣọ tí gbogbo ẹ̀ sì fẹ́ lọ ya Gbági lákòókò ń bẹ̀ yẹn gbogbo èmi ní àti ẹ̀dẹ́ sọ́tán. Èyí ni pé a lè sọ̀rọ̀ tán nípa ìlú Ìbàdàn. A lè sọ̀rọ̀ tán. Ẹ ṣeun ṣùgbọ́n kí ni àwọn nǹkan tí tá a lè tọ́ka sí gẹ́gẹ́ bí àyípadà tó ti dé bá ìlú Ìbàdàn? Àtọ́ka sí tá a lè tọ́ka sí ni pé ìkíní iná ó jẹ́ nǹkan àkọ́kọ́ ìkejì gbogbo ojú ọ̀nà ìkẹta ni àwọn ilé aláràǹbarà káàkiri torí ilé ọ̀jọ̀kan lọ́wọ́ pọ̀ káàkiri tí wọ́n sì jẹ́ ilé tó dùn fojú wò dáadáa tó wà nílùú Ìbàdàn tí ò sí tẹ́lẹ̀ ńgbà wá kọ́ dé gbogbo wọn jẹ́ kí Ìbàdàn tún yàtọ̀ pọ̀ tó yẹ pé ìgbà mi ẹ̀ẹ́dẹ́gbò mi ẹ rò pé ìlú òyìnbó lẹ wà ní. Ìbàdàn pọ̀ púpọ̀ àdúpẹ́. Ẹ ṣé tó ẹ̀yin ará lé lórí ètò Òkèbàdàn lónìí àlejò wa àwọn náà ni bàbá wa Eda Onile Ola tí wọ́n jẹ́ akíkanjú òṣèré ti Yorùbá tó sì jẹ́ wípé títí di àsìkò yìí à ń dúpẹ́ wípé Elédùmarè sì ń bá wa fún wọn ní ìlera pípé láti máa rí wọn bá torí tá a bá ń sọ̀rọ̀ nípa eré oníṣe lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí èèkàn ni wọ́n o ṣùgbọ́n ẹ jẹ́ kí àwọn ará ilé kan túmọ̀ yìí ju nípa ti ìlú Ìbàdàn lọ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ nìyí
kí lẹ lè rántí nípa ìgbà èwe yín ní ṣé Ìkòyí ilé àbíbo nílùú Ògbómọ̀ṣọ́? Ẹ bá mi sọ fún àwọn aráalé. Nígbà èwe mi nílùú Ògbómọ̀ṣọ́, ìlú Ògbómọ̀ṣọ́ náà ni mo ti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Kí lorúkọ iléèwé náà? alákọ̀ọ́bẹ̀rẹ̀ à ń pè ní Òkèlérìn Baptist Day School. Mo bẹ̀rẹ̀ iléèwé mi bẹ̀ ní ọdún 1947. 1947. Mo rò pọ̀ tànà. A tún akọjá sí Òṣùpá Baptist Day School. Baptist Day School lóṣùpá bákan náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá tí wọ́n gbà jáde. Mo fẹ́ràn láti máa ṣe eré ní iléèwé ńgbà náà. Ṣé ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí ní alákọ̀ọ́bẹ̀rẹ̀? Mo fẹ́ràn tó jẹ́ pé láti ilé gan ti múra. Bí n bá jọba ní ti mọ́pá lọ́wọ́, ti sì mú adé lọ́wọ́, ti mú lẹ̀kẹ̀. Tó jẹ́ pé gbogbo èèyàn máa pè mí ní ọba. Gbogbo àwọn obìnrin tí máa sọ̀yàn ló kọra gbolé. Eyín afẹ́ ni ìbàdí àwọn ni ọba ni wọ́n máa pè mí. Ọba ń bọ̀. Àṣé Ọlọ́run ti ṣe pé bẹ́ẹ̀ náà ni ó rí. Láti ẹ̀jọba a súnmọ́ àwọn ọba dáadáa, a sì ń ṣe bí a sì ń jayé ọlọ́ba. Àdúpẹ́. Pẹ̀lú ògbóni f'Olódùmarè. Ṣùgbọ́n ṣé màmá tàbí bàbá ṣé àwọn náà jẹ́ ẹni tó fẹ́ràn eré ni? Tẹ́ bá ń wo bẹ̀yẹn rí àwòrán bàbá àti màmá. Àwòrán bàbá náà ní ọgbọ̀n àlàáfíà yìí. Pa Joseph Paimo. Bẹ́ẹ̀ ni tí ìyàwó wọn náà ní ẹgbẹ́ lọ́nà. Madam Adùnọlá Paimo. Màmá nù. Nígbà tí a bẹ̀rẹ̀ àwọn náà kọ́ pé ìran bàbá rẹ wo ní máa jó kiri. Ìyá ẹ fún mi ládùúrà. Wọ́n sì ṣàdúrà. Àdúrà náà Ọlọ́run sì mú lọ sílé àṣẹ. Ó sì ṣẹ. Torí wọ́n ní a ṣe dáadáa bẹ́ẹ̀, a ṣoríire, a sì ṣoríire ọ̀nà títí di òní. Mo sì rí i pé nígbà wọ́n wà láyé inú wọn ń dùn gbogbo àwọn bá rí mi tí ń bá yọ. Àgàgà tí wọ́n bá rí pé àwọn èèyàn tó ń pè wọ́n á pé bòmí wọ́n tẹ̀lé mi wọlé. Pé tọ́mọ àwọn náà àwọn èèyàn ń tẹ̀lé báyìí. Inú wọn máa ń dùn. Tí wọ́n bá rí i pé wọ́n tún wóye ẹ̀dá dé gbogbo èèyàn dé wọ́n pariwo. Àdúrà tí wọ́n ń lo àdúrà náà ni. Ṣùgbọ́n nígbà náà ní Ògbómọ̀ṣọ́ ṣé ẹ ní àwọn òṣèré tó jẹ́ wípé ẹ ń wojú wọn ni bí àwọn sọ̀tàn àwọn eléré ìṣe? Mi ò ní kí o sí yàtọ̀ sí bàbá wa Ògúndé tá à ń gborúkọ wọn gbà náà. Ṣùgbọ́n kò ń ṣògbómọ̀ṣọ́ ni wọ́n wà. Kì í ṣògbómọ̀ṣọ́ wọn wà. Táwa lẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ń gbà náà l'Ógbómọ̀ṣọ́ tó fi jẹ́ pé. Mi ò ní àwòkọ́ṣe, mo kà á sí ẹ̀bùn Ọlọ́run. Ẹ̀bùn Ọlọ́run ni mo. Yàtọ̀ sí bá rí àwọn eléégún tí ń jó káàkiri, àwọn oníjàlá, àwọn gbogbo wọn tí ń ṣe tí ń kọrin ọ̀tán. Èmi gan mi sọmọ eléégún. Gbogbo ohun tí n bá sì rí adán mi rò pé ọmọ eléégún ni mí ni. Ṣùgbọ́n mo kàn tẹ̀lé eégún. N yìí tẹ̀lé eégún, àmọ́ ọ̀dọ̀ wòran eégún ni. Ẹ tẹ̀lé eégún. Ní Òkèlérìn ibẹ̀ gbajúmọ̀ púpọ̀ fún ìwòran eégún. Wọ́n á ní gbogbo èèyàn máa ń kẹ̀kẹ́ wọn ní Òkèlérìn lọ́wọ́ eégún. A jókòó a wòran. Jẹ́ pé bàbá tiẹ̀ délé ìwé ìjọ́ kejì gan. Tí olùkọ́ ni wọ́n mọ̀ pé léèrè mo rí ọ lánàá bí eégún tọ́mátò rè lọ. Bẹ́ẹ̀ ni sá. Bó ṣe rí nù. Ṣùgbọ́n ìgbà tó yá ẹ tún rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Ghana. Bẹ́ẹ̀ ni. Kí ló tún gbé yín lọ Ghana? Ẹ ṣe nǹkan wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ẹlẹ́dàá. Àbúrò ìyá mi tí mo sọ yẹn, àwọn ni wọ́n ní kí n tẹ̀lé àwọn lọ sí Ghana. Ṣé ìgbà tẹ kúrò l'Ógbómọ̀ṣọ́ wá sí Ìbàdàn àbó Ògbómọ̀ṣọ́ lẹ gbà lọ Ghana? Ògbómọ̀ṣọ́ la gbà lọ sí Ghana. Ìgbà tá a wá kúrò ní Ghana, gbà yẹn ní jẹ́ Gold Coast. Ayé Nkrumah. Nígbà wa darí àwọn àbúrò ìyá mi náà darí sí ìlú Ìbàdàn gbà náà. Èmi náà wá padà sí Ògbómọ̀ṣọ́.
bí ìrìn àjò ń ṣe lọ gẹ́rẹ́ nù. ṣùgbọ́n kí lẹ lọ ṣe ní Ghana gangan kí nìkan tẹ́ ṣe lọ kàwé ni àbí. Mo kàwé àbúrò mi ń taṣọ èmi ń bá wọn taṣọ ń bọ̀ ya èmi tún bọ́ sí iléèwé olùkọ́ni lọ́hùn ń kàwé kí n tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà bí Ọlọ́run ti kọ́ nù. èyí ni pé orílẹ̀-èdè Ghana lẹ ti kọ́ nípa olùkọ́ni. Bẹ́ẹ̀ni. School wo lẹ lọ ń bẹ ṣe lè sọ fún wa. Takoradi ni ìlú tí ó súnmọ́ secondary táwa ń gbé. Gbogbo ó ti lọ́jọ́ àná. ṣé wàá fi ṣiṣẹ́ ṣe iṣẹ́ ṣiṣẹ́ olùkọ́. Ìgbà tí mo dé Nàìjíríà ni mo ṣe díẹ̀ ní Newton School lóṣogbo. Newton Memorial School àwọn Americans ni à ń kọ́ àwọn ọmọ wẹ́wẹ́ mọ́. kílẹ̀ wá ń kọ́ wọn. ṣe mọ̀ pé àwọn òyìnbó ni wọ́n kankan à ń kọ́ wọn láwọn àṣà wa díẹ̀díẹ̀ kéékèèké. Yorùbá lẹ fi ń kọ́ wọn. Yorùbá la fi ń kọ́ wọn. Yorùbá ni wọ́n ti ń túmọ̀ fún wọn. mi ò ṣe fúngbà díẹ̀ ni ìwà náà ni mo tún wá kúrò ní abẹ́ àwọn òyìnbó tí mo tún wà ń gbà náà mo tún dárò mo wá sílùú Òṣogbo. Ìgbà yẹn ni mo bọ́ sí ọ̀dọ̀ bàbá Oyin Adéjọbí torí mò ń gbúrò wọn pé òṣèré ni wọ́n. Gba bàbá sì dán mi wò tí wọ́n ṣe ìyẹ̀wò pé ọ̀ka yóò sàn bá wọn lọ gbà díẹ̀. èyí ni gbọ́dọ̀ bàbá Oyin Adéjọbí lẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ eré. mo ti bẹ̀rẹ̀ nígbà àkọ́kọ́ nù. Orí ìtàgé. Ìgbà tí mo ṣe sáà díẹ̀ ń bẹ̀ mo kọjá sọ́dọ̀ ọ̀gá mi kejì yẹn dúró Ládépọ̀ kọ́lọ̀ bá mi fọnù pẹ́ wọn. Ibẹ̀ ni mo á gbé títí tí mo ṣe bí ọdún bíi 10 kí n tó dá dúró fúnra mi nílùú Ìbàdàn náà mo wá fi dá Eda tíátà sílẹ̀ Lere Paimo tíátà. ṣùgbọ́n kó tó di pé a lọ síbi ìdádúró sí yín kí ni ẹ̀bùn tí bàbá Oyin Adéjọbí rí lára yín gangan tó fi ní pé ọmọ ìdáńtọ́. Èkíní náà kí lẹ́bùn tẹ́ ṣàfihàn. Èkíní náà wọ́n ní kí n kọrin mo sì ní ohùn orin. Bàbá tó bí mi ni mo fi ohùn yẹn jọ mo kọrin. Nígbà tí wọ́n sì lùlù wọ́n ní jó mo sì jó ni bàbá ní ọ̀kàrè. Bákan náà ìgbà tí mo kọjá sọ́dọ̀ olóògbé Ládépọ̀ àwọn náà sì dán mi wò àwọn tiẹ̀ ní gbogbo ohun táwọn rí ó ti yà wọ́n lẹ́nu púpọ̀ títí làwa fi bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn. Ìgbà eré ẹ̀dá yẹn nígbà wọ́n rí ijó tí mò ń jó wọ́n lè mi gan mo yẹ láti ṣe ẹni tí ó jẹ agbátẹrù eré ẹ̀dá yìí. Eré ẹ̀dá yẹn eré òyìnbó ni every man àwa túmọ̀ ẹ̀ sí Yorùbá. Every man yẹn ní ẹ̀dá tó lówó tó ní gbogbo ẹ̀ tó ní nǹkan nàmà ipò yẹn dèmí dìmú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí sí Lere Paimo. bẹ́ẹ̀ni Eda Onile Ola. mo dáàrin jà ẹ̀dá dé àtàní wá mú wọn ní gbowó lọ́wọ́ mi wọn á ní máa mú. ẹja ayé ọlọ́gbọ́n tó tọ́. ayé kò pọ̀ Ọlọ́run. ṣùgbọ́n ṣé tẹ́ lè rántí orin tẹ́ kọ́kọ́ kan gbà tẹ́ lọ́dọ̀ bàbá Oyin Adéjọbí tí wọ́n fi gbà yín sí ìkéré wọn. àwọn eré orin gbòòrò káàkiri tí mi ò tí ì ṣe òṣèré ńgbà náà kò tí ì ṣe àkọ́sórí orin kan ju bí eré orin kéékèèké táwọn máa ń kọ. ohùn mi tí a ságbọ́ yẹn ni pé ohùn mi dáa púpọ̀ fún orin. ẹ wá rántí orin kankan gbọ́. mi rántí. ṣùgbọ́n ṣì kọrin fún wa ká tó kúrò lórí ètò. pẹ̀lú ògo náà. mo sì jẹ́rìí. ẹ ṣeun gan. ṣùgbọ́n kí ni ìrírí yín lọ́dọ̀ bàbá Oyin Adéjọbí yàtọ̀ sí ọ̀dọ̀ bàbá olóògbé Dúró Ládépọ̀? bàbá wa kí ló tó yàtọ̀ kí ló mú yín kúrò lọ́dọ̀ bàbá Oyin Adéjọbí? àkọọ́lẹ̀ náà ni kì í ṣe tìjà pàápàá. àkàntì ìlú kan náà dé ni mo rí i pé mo fẹ́ tún ṣe padà sí ọ̀dọ̀ Dúró gẹ́gẹ́ bí ọmọdé ìgbà náà ti kọjá sọ́nà yẹn
torí pé mo tún rí bẹ̀yẹn yí pé ìyàtọ̀ tó wà púpọ̀. Gbàgbà tí màmá tẹ wàá rí mi wò ó pé Lérè wọ́n lọ́mọ Ògbómọ̀ṣọ́ ni mo ní bẹ́ẹ̀ ni. Ilé wo mo nílé Ìkòyí Ọ̀dàn lójú Òṣùpọ̀. Ìyá nílé tí mo bí bàbá ọ̀gá rẹ̀ sínú. Kì í sọ̀gá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ni o. Ilé wa máa ń gba àwọn èèyàn aboyún lálejò. Torí ó súnmọ́ bẹ́ẹ̀ ni ó súnmọ́ General Baptist Hospital. Àwọn àlejò máa dé síbẹ̀ títí wọ́n máa kọjá lọ sí hospital. Bí ìyá ṣe gbé oyún ọ̀gá débẹ̀ nù lè kọjá lọ sí hospital. Lọ́gàá náà ṣe wá mọ́ mi bí àbúrò kò jẹ́ mọ́ mi bí òṣìṣẹ́ kankan. Àjọ ń ṣe wọléwọ̀de káàkiri gbogbo ìgbà ni. Èyí pé a tún lọ fẹ́ ìyàwó wọn kékeré yẹn gbà náà. Ẹ ṣeun gan. Excuse me, kí ni ẹ máa bá mi wo this one ṣó ṣètọ́nà? Is the light still on? Please, so it's very important. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Èyí ni pé Ògbómọ̀ṣọ́ náà bí olóògbé Dúrólájí pọ̀ sí. Bẹ́ẹ̀ni. Ó wá dàbí ẹni pé ara ilé ti wájà. Ara ilé wájà gan-an ni. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Ẹ̀yin ará ilé lẹ́ẹ̀kan sí àlejò wa, àwọn náà ni bàbá wa tí gbogbo ayé mọ̀ sí Eda Onile Ola, bàbá olóyè Lere Paimo. Ẹ ṣeun gan. Ṣùgbọ́n yàtọ̀ sí ṣé eré Eda Onile Ola gangan làkọ́kọ́ tẹ kọ́kọ́ ṣe ni? Nǹkan lọ́dọ̀ ọ̀gá Adúládépọ̀ eré ọba mọ́rọ̀ nílé àpọ̀. Ẹ má bínú sá, máìkì ti kú. Ó ṣe kú sí mi. Ẹ ń sọ̀rọ̀ lọ nípa eré àkọ́kọ́. Ọba mọ́rọ̀ ni eré àkọ́kọ́ ń bẹ. Lọ́dọ̀ ọ̀gá Adúládépọ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ bàbá Oyin Adéjọbí. Orogún Adédìgbà. Eré àkọ́kọ́. Orogún Adédìgbà. Bẹ́ẹ̀ni. Kí ni ìpàtẹ kó ń bẹ̀? Mi ò lè rántí. Mi ò rántí rí ìtàn ìgbésí ayé bàbá gan ni. Ìyá wọn gan ni ń jáde dìgbà. Orogún ẹ̀. Gbogbo bí wọ́n ṣe bí bàbá tó rí gbogbo ẹ̀ ṣe. Ní Orogún Adédìgbà. Ṣùgbọ́n Orogún Adédìgbà náà ó jẹ́ fíìmù tó gbajúgbajà. Ìtàn àkọ́kọ́ ni ìtàn bàbá náà ó gbajúgbajà. Orogún Adédìgbà. Lẹ́yìn eléyìí ńkọ́? A tún ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn eré míì náà tí mi ò lè máa rántí mọ́. Àmọ́ páwọn ohun tó dóko yẹn. Irú ọ̀dọ̀ ọ̀gá dúró nìsín lẹ́yìn ọba mọ́rọ̀. Àwọn eré tó tẹ̀lé bí àwọn ajagun ńlá máa rè mí títí tó fi dé ọba Kòso tá a gbé lọ sílùú òyìnbó ńgbà náà. Torí wọ́n rí pé ó kún fún àṣà púpọ̀. Eyín ọba Kòso. Òun àti Palm card láti jọ gbàgàgbàgà ńgbà náà. Palm card kò ń ṣe Yorùbá àbí ṣé Yorùbá lẹ ṣe ni? Kọ́nà Ògúnmọ́lá ló ń ṣe yẹn. Bẹ́ẹ̀ni. Òun ló ń ṣe òun náà wà nílùú Òṣogbo. Àjọ lọ fagagbága ọgbàgà ń bàdàn àtọ̀nàgbàgà ní gírọ́bà Oríkì. Nígbà òun náà àwọn ẹnìkan lọ́kọ́ sí ní àtẹ́wọ́ owó yáyá ọ̀gá dúró ní lérí. Wọ́n ń pàtó mo ní wọ́n pa tiwa náà. Nígbà tí wọ́n pé dúró ní pọ̀ tí bàtà ró táwọn oúnjẹ bọ́ta tá a bẹ̀rẹ̀ àìtí ìdíjàjì wọn ló tó gẹ́. Wọ́n lọ́ba Kòso ti gba pòkínní. Nínú ijó, nínú àṣà, nínú orin, nínú aṣọ wíwọ̀. Ṣé ẹ lọ fún figagbága ni? A lọ fún gbàgbàgbàgà ni. Bá a ṣe lọ sí ìlú Ìmọ̀ fún Commonwealth Art Festival ní 1965. Wow. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọ̀pẹ̀ni Fọlúwa. Ẹ kú iṣẹ́. Ṣùgbọ́n ṣé eré ọba Kòso tó yàtọ̀ sí àwọn yòókù ni? Ṣé torí pé ó jẹ́ ìtàn nípa òrìṣà? Ó yàtọ̀. Ìtàn nípa òrìṣà, ìmúra gbogbo, ìwọṣọ àti ìlù àtòrin gbogbo ẹ̀ ló fi yàtọ̀ láwọn ìtàn yòókù. Ìtàn yòókù. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun gan. Ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ nípa Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Ẹ ṣe. Yàtọ̀ sí eré Eda Onile Ola, eléyìí tó fi jẹ́ kí gbogbo wa
ká mọ̀ yín tá a fi mọ orúkọ yín tá a tẹ̀ fi bí rántí pé Lere Paimo lẹ̀ ń jẹ́ mọ́ pé Eda Onile Ola là ń pè yìí. Ìgbà tẹ́ wá ṣe Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ó tún jẹ́ eré kan tí ó tún mi ìlú tìtì. Ó mi ìlú. Kí lẹ lè sọ fún wa nípa Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́? Tí mo lè sọ nípa ẹ̀ ni pé Ọlọ́run dáwọ́ lé púpọ̀ torí pé ọfà tí mo lò ń bẹ̀ ọfà yẹn ọrùn rẹ̀ wà nù ilé ọfà tí bàbá ẹ̀ fi ja ogun jálumi ni kò gbọ́dọ̀ kan ẹ̀jẹ̀. Òun lẹ́sìn ló fi ṣeré. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbè mí rí níléèwẹ̀ màmá mi ní Lere ẹ má fọ́ ọkàn o. Ìgbà tí mi kú mo sì mọ̀ pé àwọn ọmọ wa máa ń dẹ̀jà wọ́n wá kó àwọn ọrùn inú ẹ̀ yẹn mo kó pamọ́ mo wá lọ ra ọfà ti ìgboro tí wọ́n ń tà ní ìgboro mo wá kó sínú ẹ̀ ṣoṣo tó tẹ́ bá rí lé wọ́n lọ àwọn arin ẹ̀ ni mùjẹ̀mùjẹ̀ ní tí ìgbọ́dọ̀ kan ẹ̀yẹ̀ ó wà nù àpò níbẹ̀ tí mo kọ́ sínú yàrá mi tí ń rà lò ó jẹ́ nǹkan kẹ́ni tí Ọlọ́run sàmì sí tó fi gbé sí ọ̀hún dárugẹ ó gbé dárugẹ púpọ̀ iná fi mú kí ọba wa Ajagungbadé III wọ́n pè mí pé Lere wọ́n sì wà ń bàdàn wọ́n pè mí wọ́n ní wá wà wọ́n àwọn fẹ́ fòye dá ọ lọ́lá nítorí ṣe lágbára pọ̀ sínú ẹ̀dùn mo nínú mi dùn sí i wọ́n ní kí n lọ ronú ọkọ tí mo tó àwọn lè jẹ́ kì í ṣe amúlùdùn kankan o mo bá lọ bá ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ Fálétí wọ́n sì wà láyé ńgbà náà lọ́fọ̀rùn kẹwọn àwọn náà ní ọ̀dà lọ bá bàbá sọ pé arọ́bajó wọ́n padà lọ bá kábíyèsí mo ní arọ́bajó kábíyèsí wa ní àwọn àwọn á fi ààrẹ kún ààrẹ arọ́bajó torí pé arọ́bajó mi bá tún jẹ́ lọ́dà ìwọ làárẹ̀ gbogbo wọn ló jẹ́ ààrẹ arọ́bajó ti lu Ògbómọ̀ṣọ́ láti ìgbà náà bó ti jẹ́ nù. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa ìtàn Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ gbogbo wa mọ̀ wípé ìtàn ọba Ṣọ̀ún ni. Bẹ́ẹ̀ni. Ibo lẹ́yìn ti kó ìtàn jọ tí ó fi jẹ́ pé ó fi fẹsẹ̀ múlẹ̀ ó sì jẹ́ àtẹ̀wọ́gbà torí mi rò wípé àwọn kankan ti jáde láti wá sọ wípé ìtàn tẹ́ lò láti fi ṣeré yìí ìmí ìtún takò. Pàápàá ìwé tí Professor N.D. Oyèrìndé kọ N.D. Oyèrìndé Professor wa lákọ̀ọ́kọ́ ní gbogbo orin adúláwọ̀ wa ń bí ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n àwọn ní ọkọ̀ ìròyìn wọ́n pè ní ìwé ìtàn Ògbómọ̀ṣọ́ ìwé yẹn ni mo rà mo á kà bẹ̀rẹ̀ mi ti mú ìtàn yẹn jáde lórí gbogbo ohun tó wà ń bẹ̀ kò sí ní tẹ́nìkan lè takò àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo tó wà l'Ógbómọ̀ṣọ́ ti rí gbogbo ẹ̀ náà rí pé gbogbo ẹ̀ òótọ́ ni bó ṣe wáyé nù. Ẹ kú iṣẹ́. Ṣùgbọ́n nígbà tí ẹ dá ikọ̀ òṣèré tí yín sílẹ̀ lẹ́yìn tẹ́ kúrò lọ́dọ̀ bàbá Dúróládé pọ̀ kí lorúkọ tẹ́ sọ? Lere Paimo tíátà mo sọ. Àwọn wo ni. wọ́n kọ́ pé ní Ẹ̀dá tíátà torí pé Ẹ̀dá ló kọ́ ń gbà náà ọ̀gá dúró wá ní wọ́n wá pè mí wọ́n ní kí n má jẹ́ Ẹ̀dá tíátà kí n jẹ́ òpó tèmi mo sì gbà fún wọn mo wá lọ bá wọn padà pé kí wọ́n pa àwọn náà tó fún mi ládùúrà wọ́n á ṣe àdúrà wọ́n ṣàdúrà fún mi gan gbogbo àdúrà àgbà náà sì Ọlọ́run mo lọ sílé àṣẹ mo wá sọ ní Lere Paimo Theatre Group nígbà náà. Eré wo wá ni Lere Paimo? Eré tí mo kọ́ ṣe ní ìrìn àjò ẹ̀dá. Ìrìn àjò ẹ̀dá. Bẹ́ẹ̀ni náà ni mo kọ́. Mo ṣe ká tó máa ṣe àwọn àtàyókù bíi àkókò bí yóò ṣe títí tó fi kan Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ìgbà. Ṣùgbọ́n ǹjẹ́ ní ìpèníjà kankan nígbà tẹ́ ń ṣe fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ kí ni àwọn ohun tẹ́ lè tọ́ka sí? Ìpèníjà àkọ́kọ́ tiẹ̀ ni pé mo lọ yáwó ni ní ilé ìfowópamọ́ kan lẹ́kọ̀ọ́ mo fọkọ̀ bò láṣìírí mo lọ yáwó débi pé mo gbé lọ́rì lọ sẹ́kọ̀ọ́ ilé ìfowópamọ́ sì ṣí lọ́rì mi. màá gbọ́ wípé ọ̀gá tó ní ilé ìfowópamọ́ ó
ológun ni sọ́jà ni mo ti lọ bá bàbá Ọbásanjọ́ nìyẹn pé ẹnìkan báyìí bàbá ní lágbájá yìí bá ń lọ fún ní káàdì ni ó ní mo ní kó ojú kàn mí ọjọ́ tí bàbá ní ká wá ó dé Abẹ́òkúta sí mi jọ náà ọ̀gbẹ́ni ẹ̀ mo rọ fún káàdì ó ní dédé ó tún gbé mi kọlu bàbá kí ló dé bàbá sápò wájú wọn bá a ṣe débẹ̀ tí bàbá rí mi wọ́n sọ́jà ló tún pẹ́ lẹ́yìn ó ṣẹ́jú sí mi báyìí jókòó fẹ́ ńdágbájá lọ gbé ọkọ̀ lérè fún torí ní iṣẹ́ nìyẹn fífi ṣiṣẹ́ yóò san owó rẹ̀ fún ó sì dìde ó lóun gbọ́ mo sì tẹ̀lé lẹ́kọ̀ọ́ ó sì gbọ́kọ̀ fún mi mo á bẹ̀rẹ̀ ìrìn àjò tá a máa lọ káàkiri dókè ọya mo ti ń fowó ránṣẹ́ náà díẹ̀ parí owó yẹn pátá. ṣe wá lè sọ wípé ìpèníjà àkọ́kọ́ nù lórí ògbórí ẹlẹ́mọ̀ṣọ́gbà olówó máa ń gbà yá ọlọ́run bẹ̀rẹ̀ sí dágbó ẹ̀ padà àwọn mákẹ́tà tó ní àwọn tí a fi ìjájọ́ wọn lé ọlọ́run lọ́wọ́ irú wọn ń jẹ́ mi tí wọn ò ṣe sí ni wọ́n ń kójọ àwọn ń kọ́lé wọ́n ń rọkọ̀ òṣèré ọ̀ra kẹ̀kẹ́ ṣùgbọ́n gbogbo ìdájọ́ wà lọ́wọ́ ẹlẹ́dà kò sí tẹ́nìkan lè dá sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọọdún wípé ọlọ́run ò fi wá síbẹ̀ àárí àánú gbà. ṣùgbọ́n nígbà tá a máa ń sọ̀rọ̀ nípa bí ẹ ṣe gbé ìṣe ẹlẹ́mọ̀ṣọ́ jáde eléyìí tó lóyìnbó ń pè ní character ǹjẹ́ ẹ lè sọ wípé ìpèníjà kankan wà ń bẹ̀ ǹjẹ́ ẹ lè sọ wípé ẹ gbé òṣùbà káre fún ara yín wípé ẹ ṣe ó tẹ́ yín lọ́rùn. mo gbé òṣùbà káre fúnra mi pé mo rí i pé ọlọ́run tì mí lẹ́yìn ó sì ràn mí lọ́wọ́ ọgbọ́n ìmọ̀ àtòyè tá a fi kó gbogbo ẹjọ́ látọ̀run ọ̀dọ̀ Olódùmarè gbé òṣùbà káre àwọn èèyàn tí yìn mí láwo púpọ̀ gbogbo àwọn ọmọ ilẹ̀ wa olúwa àti tí ìsọmọlúwa tí wọ́n wà lókè òkun gbogbo wọn ló ń kan sáárá ṣiṣẹ́ tá a ṣe pé ọ̀pọ̀lọpọ̀ bá wálé wọn á wá mi kàn àbúrò tó ṣe tí ó fún lẹ́bùn oríṣiríṣi ìyẹn náà tó. báwo lẹ ṣe kó àwọn oríkì àwọn ọ̀jàlá tẹ́ ń lò nínú báwo lẹ ṣe kó jọ. ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn tí mo ní nípa composition àwọn compose orin lóríṣiríṣi àwọn èèyàn wa náà kọ̀ọ̀kan náà wọ́n ti irú ẹlẹ́mọ̀ṣọ́ yíwà tí ó púpọ̀ rọrùn ìyá àìṣòro compose tó ń bẹ lóko pẹ̀lú gbogbo àwọn tájọ ṣiṣẹ́ ó sì lẹ́bùn composition òun compose yẹn tó kó àwọn èèyàn yẹn tó kọ́ wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn míì bí ẹ̀bùn tí mo ti kọ́ tí mo ní pẹ̀lú àwọn asùnjára wa ń gba àwọn àrọ́dọ̀ ọ̀gá dúró àwọn eléégún àwọn àkàrà ògùn gbogbo àtàwọn ọmọ gbẹ́bọlájà ọmọ eléégún ni gbogbo wọn gbogbo tí wọ́n wá ń wíhun tí wọ́n ń wí lónìí wí lọ́la ọ̀pọ̀lọpọ̀ ni mo ní òye tí mò ń lè rántí tí mò ń wí pẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nu ò lè wí kankan ìwé mi ń wí tó jẹ́ pé bẹ́ẹ̀ mi náà bá wí wọ́n á rò pé ọmọ eléégún ni mí. ẹ ti sọmọ eléégún. pàápàá bí gbogbo ẹ̀ ṣe jẹ́ tí aṣáájọ mọ́ra wọn nìwọ̀nyí ẹ̀bùn tí ẹ lọ́wọ́. ṣùgbọ́n látara ohun tẹ́ ẹ sọ ń sìn ó dàbí ẹni wípé ìfọwọ́sowọ́pọ̀ láàrin ẹ̀yin òṣèré tẹ́ jẹ́ àgbàlagbà lásìkò náà ó dà ní pé ó lágbára gidi gan ṣe lè fi wé ti àsìkò sìn. ìyàtọ̀ wà ń bẹ pé tá a bá ń lọ gan tá a pàdé ọkọ̀ eléré kan a jọ dúró a jọ kíra wa ìdówó lẹ tí ń bọ̀ bó wọn ṣe yín sí lọ́hùn kẹ́ni ẹ bá pàdé wọ́n sọ ní táwọn náà kò jó lọ́hùn á kíra àti pé ìbọ̀wọ̀ fún àgbà wà la fi ń ran àwọn ọmọ wa kí wọ́n máa bọ̀wọ̀ fágbà torí pé nìkan ìdọ́gbọ́n dàgbà kò sí téèyàn ò lè dọ́gbọ́n ṣe èèyàn lè dọ́gbọ́n kọ́lé èèyàn lè dọ́gbọ́n gbalẹ̀ èèyàn lè dọ́gbọ́n gbóbe ohunkóhun ṣùgbọ́n àìdọ́gbọ́n dàgbà torí pé ẹ rí i pé ń jọ̀hún
tí àgbàlagbà bá wọnú ọkọ̀ ọmọdé bá jókòó lẹ̀ ó ti sáré ǹde bàbá ẹ wá jókòó bàbá wọn tàn á gbé lẹ́sẹ̀ ṣùgbọ́n nísìn àgbà bá máa tọmọdé mọ́lẹ̀ ní mọ́tò yóò máa wò náà ni. a sì ń rọ àwọn ọmọ wa gbogbo àtàwọn òṣèré àtẹ̀tí òṣèré ká ní ìbọ̀ fáwọn àgbàlagbà gbogbo ìtàn tí wọ́n bá máa kọ a kì í ṣe gbogbo owó máa kọ́ tàn tí ò dáa ọkùnrin ń fi ẹtí tí ó sùn ṣòkòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ dí kì í sára Yorùbá a sì ṣègbè pé wọ́n máa ṣépè ẹlòmíín fẹ́ ní ìpè bí ń ṣeré lọ wá ṣépè ìyàwó ọkọ lè ṣépè fún ìyàwó á ṣépè fún ọmọ ọ̀dánú eré kì í ṣàṣà Yorùbá ẹ ṣeun gan bàbá wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ipò lẹ máa ń dìmú nínú eré ẹ ti wà nípò ọba ipò olóyè ipò onífá onígbogbo ẹ ṣùgbọ́n èwo gangan lẹ rò pé ó máa ń fún yín ní ìpèníjà jùlọ. ẹ ṣe kò sí tí fún mi ní ìpèníjà mo pé ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ni so nǹkan bá ti tẹ́ wọ́n bá pè mí síṣẹ́ kan ipa tó bá ní kí n kó wọ́n bá ní olóyè ní í ṣe wọ́n bá ní ọlọ́pàá ní í ṣe bá ní jagunjagun ní í ṣe wọ́n ṣe bákan náà ni kò sì ní yọ ọ́ lẹ̀ yóò sì dùn mọ́ nú bẹ́ẹ̀ ni ọpẹ́ ní fọ́lọ́run. ṣùgbọ́n báwo ló ṣe máa ń rọrùn fún yín láti kúrò nínú ipò eré kan bọ́ sínú ipò bóyá inú eré eléyìí ẹ ṣe onífá tó ń dífá inú fíìmù kejì wọ́n lè ní kẹ́ báwo lẹ ṣe kúrò nínú kárátà tó nífà yẹn bọ́ sínú táwọn èso onímọ̀ sọ wípé o ti ṣe bíi báyìí nínú eléyìí náà. èèyàn kúrò èèyàn á tún gbé àwọ̀ tí bá ní kéèyàn ò ṣe wọ̀ náà bá ní kéèyàn ò sọ lóye èèyàn á gbáwò tó lóye wọ̀ á ti gbàgbé gbòǹ tó ti ṣe tẹ́lẹ̀ wọn kàn wá ní ó lè nìkan ra kì í ṣe pé wá jáde wá sọ ìyẹn ni mi ì bá wọn ṣe ní í ṣe. ṣé ó ní ìdí tẹ́ fi ṣe àbí ẹ kàn pé. wọ́n èyí tí ẹ fi mí sí. kí ló dé. wọ́n fi mí sí pé àwọn tí ó jáde ní tí ó ṣe wá ní wọ́n fi mí sí. tí wọ́n bá sì fi èèyàn sí èèyàn lè bó wọn wọ ọbẹ̀ lọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn owó gangan ni ṣàwáwù tí yín nínú eré oníṣe ní Nàìjíríà. àwọn pọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wa ló ti jọ́nà ń pè gbogbo ìgbà ayé táǹjọ ń ṣeré gbogbo ìgbà yẹn àwọn aisho àbúrò mi ló jẹ́ ó ti fi kú sàgbà àwọn Jímọ̀ Àdéhùn bàbá aisho pẹpẹ bẹ́ẹ̀ ni Jímọ̀ Àdéhùn Ẹgbẹ̀dayọ̀ jẹ́ Adélọ ọ̀rẹ́ mi gan ni eré èyí wù mí ọ̀rẹ́ mi gan ni gbogbo wọn bá ń bá wọn àwọn tá a jọ ń kóra wa kiri. bàbá Ògúngbè ńkọ́. Ògúngbè ọ̀gá ni wọ́n jẹ́ fún wa ọ̀gá Jímọ̀ Àdéhùn àti aṣọ Ògúngbè ọ̀gá wọn nù jẹ́ pé táwọn Ògúngbè bá gbére wá sí Òṣogbo ńgbà náà a kún lọ wòran wọn ní Fákúndé Hotel gbà yẹn a wà mú àwọn Jímọ̀ Àdéhùn aṣọ yẹn àwọn tá a jọ jẹ́ kọ́lé àsomọ́ wọn bá a ṣe wá wọn sì di ọ̀rẹ́ tó pẹ̀lú wa nù ọ̀gá lògùn oṣù jẹ́. ṣùgbọ́n ṣe lè sọ àjọṣepọ̀ láàrin ẹ̀yin bàbá Jímọ̀ Àlíù ni bàbá Afọláyan Adélove àti Aisho pẹpẹ. àjọṣe mi Adélove tẹ ẹ̀pọ̀ púpọ̀ débi pé nígbà tí ọmọ rẹ̀ wà ní location tó ń lọ sí Kúnlé Afọláyan nípò rẹ̀ wọ́n láti pè mí ní kí n wá ó fún mi níṣẹ́ ṣe ó lè sanwó dáadáa ó lóun máa jẹsọ ohun pẹ̀lú bàbá òun gba ayé wọn ó tún ṣó kádàrá fún gbogbo àwọn èrò lálẹ́ ẹjọ́ náà èèyàn tún wo kádàrá fíìmù tá a ṣe fíìmù Adélove àti Pátímọ́kó inú rẹ̀ dùn púpọ̀ báwọn aisho náà bákan náà mo ń bá ṣeré mo ṣe inú ẹ fún ṣetán tó ṣe mo sì kópa ń bẹ̀ dáadáa. ẹ ṣe gan ṣùgbọ́n ǹjẹ́ ẹ lè sọ nínú àwọn òṣèré tó wà
níta lóde òní eléyìí tẹ́ lè sọ wípé ó máa ń dá yín lọ́rùn jùlọ tí ṣẹ́ẹ̀ṣì máa ń wo fíìmù. Àmọ́ máa ń wo fíìmù. Ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yóò dà ní pé a tún ti ń padà sí àwọn eré onítàn. Ó lè má jẹ́ ìtàn tó jẹ́ àkọọ́lẹ̀ ṣùgbọ́n eré onítàn tó yẹ pé yóò ṣe àfihàn ìṣe wa àṣà wa fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wo jagunjagun ti Fẹ́mi Adébáyọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń ròyìn. A rí wípé a tún ti ń rí àwọn eré yìí tó tún padà wá. Mi ò tí ì wò ó ṣùgbọ́n àwọn èèyàn ti ń ròyìn. Jagunjagun wọ́n ń ròyìn. Àwọn ọmọ mi ogun tó ti wò wọ́n ń ròyìn. Kí lẹ fẹ́ sọ nípa àwọn eré tó dàbẹ̀ ni pé ó ti ń lọ tẹ́lẹ̀ tó tún wá ń padà wá, àwọn eré onítàn tó ń ṣàfihàn àṣà wa àti ìṣe wa? Ó dáa púpọ̀, ó dáa púpọ̀. Àwọn ọmọ wa tí wọ́n bá lè máa ṣe ó dáa púpọ̀. La fẹ́ sọ pé kí wọ́n máa ṣeré oníhòòhò tàbí eré tí ò bójúmu tí ìsàsà wà. Àwọn tí irú àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ ní location film location kọ̀ọ̀kan yẹn. Ibrahim Chata, wọ́n lè Afọláyan, wọ́n ń ṣeré oríṣiríṣi ó sì dáa púpọ̀. Àìpẹ́ ni mo tún gbọ́ pé rédíò òdùdú náà ní Òru Ìjẹ̀bú wọ́n ló ti lọ ní village. Wọ́n dáa púpọ̀. Ọlọ́run máa kún wọn lọ́wọ́. Wọ́n máa ṣe. Àmín ẹ ṣeun kan bàbá wa. Ẹ̀yin ará ilé lórí ètò Òkè'bàdàn, àlejò wa àwọn náà ni bàbá Lere Paimo tí gbogbo ayé mọ̀ wọ́n sí Eda Onile Ola. Àwa náà ti mọ iṣẹ́ ribiribi eléyìí tí wọ́n ti kó sí ipa ti eré oníṣe, fíìmù àgbéléwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo mọ̀ pé tá a bá ní ká máa sọ ní méjì a lè sọ tán. Ẹ̀rí pé àwọn gòsè lè rántí gbogbo eré eléyìí tí wọ́n ti ṣe ṣùgbọ́n a dúpẹ́ wípé orúkọ wọn kò bàjẹ́ ní ẹ̀ka yìí, bẹ́ẹ̀ sì ni títí di àsìkò yìí wọ́n jẹ́ ìkan gbòógì tá a máa tọ́ka sí nínú eré àgbéléwò àti eré oníṣe. Ṣùgbọ́n kó tó di wípé a mọ̀ lọ, mo mọ̀ wípé oríṣiríṣi àmì ẹ̀yẹ òun náà ni ẹ gbà eléyìí tó sì jẹ́ ìkan lára ilé tí mo mọ̀ wípé ó mórí ti yín náà wú. Wọ́n tẹ́ bá jókòó tẹ́ wo àti máa ṣe bọ̀ yín, kí ni ẹ fẹ́ sọ fún ara yín gan? Wọ́n bá ní kéèyàn kan sára síra èèyàn, kí lẹ fẹ́ sọ nípa ǹjẹ́ àwọn nǹkan kan míì tẹ̀ tún wù yín tẹ̀ wò wípé tẹ́ bá tún ní àǹfààní láti wà nípò ọ̀dọ́ á wù yín kẹ́ ẹ tún ṣe? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ mi tó bí ẹ̀ta yìí ó pè mí, ó ní èmi tó jẹ́ pé táì bá ń lọ àwọn ọmọ sáré tẹ̀lé mi, àwọn òde rìn bá mi. Ǹjẹ́ tí mo tún lè ọ̀nà àbúrò mi tí wọ́n bí lé mi débí ó ní ṣe mo tún lè sáré mọ́ torí pé máa mọ wá léèwé ipò kíní mo máa ń gbà. Irú rìlé tí a máa ń sáyẹn wọ́n á fi mí sí nọ́mbà 4 ni. Bó àwọn mẹ́ta ti fi wọ́n lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀bùn ni. Nítorí àgbà ti dé gbogbo àǹsáré yẹn àǹjó yẹn kò fẹ́ sí mọ́, ó ti di tàn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ṣé tán bá tún ní kẹ́ wá ṣeré bàtẹ́ sì lè ṣe? Agbára Ọlọ́run agbára wá ṣeré wàá ṣe. Ṣé àwọn nǹkan tẹ̀ ṣì ń kàn sí yín bóyá wọ́n fẹ́? Wọn ò kàn sí wa mọ́, wọn ò kàn sí wọn. Ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run ò fi wá sílẹ̀. A rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tí wọ́n jẹ́ àgbààgbà òṣèré, a rí wípé ipò tí ọ̀pọ̀lọpọ̀ wọn wà kò fi bẹ́ẹ̀ múnú wa dùn. A rí àwọn òṣèré kan tó yẹ pé wọ́n ń lọ káàkiri tí wọ́n ń ṣàfihàn wọn tá à ń rí wọn. A rí àwọn ẹlòmíì, àwọn èèyàn á ṣe ẹ̀dáwó fún wọn kankan. Kí lẹ fẹ́ sọ nípa títọ́jú àwọn àgbà òṣèré nítorí àwọn tó ń bọ̀ lẹ́yìn kó má di pé gbà táwọn náà bá tún dàgbà bákan náà ni yóò ṣe rí? Ìtọ́jú yẹn ṣe pàtàkì. Àìpẹ́ yìí mo gbọ́ gbogbo mi ẹ̀ ṣe lọ sí fún ìyá Oyin Adéjọbí bẹ́ẹ̀ ni. Tí wọ́n lọ ti kéèkì ṣe nǹkan ṣẹ̀yẹ fún wọn. Ọmọ tí wọ́n jọ lọ gan ó ṣẹ̀kú lọ́dọ̀ mi láàárọ̀ ìpáwọn jọ lọ ló dá púpọ̀. Ìgbà tí Olúmọ wà láyé àgbákò àwọn èèyàn ń tọ́jú ẹ̀ bákan náà. Bẹ́ẹ̀ náà bàbá Sàlá wọ́n ń tọ́jú ẹ̀ bákan náà. Ó dáa kí wọ́n máa rántí àwọn ará jọ̀hún.
ni pé gba ìyàwó mi ń sọ pé kí n wo àwọn pastors wọ̀nyẹn bí wọ́n ṣe ń ṣe sí àwọn àgbààgbà pastors àwọn tó bá di rìtáyà ń fún wọn òjóúnjẹ ebi ọ̀pá wọn ó sì dáa púpọ̀ wọn táwọn òṣèré náà bá ń kọ orú wọ̀nyẹn láti ṣe tí wọ́n súnmọ́ wọn ó dáa púpọ̀ àdúrà náà wọn mọ ìgbà ọjọ́ alẹ́ tí wọ́n náà sì tún dáa àwọn tí ń bọ̀ lẹ́yìn náà tún máa tọ́jú àwọn náà bákan náà ó ti yé orí nù. ẹ jẹ́ ká wá padà sí Ìbàdàn kó tó di wípé a mọ̀ lọ ẹ jẹ́ kí irú òwe wo lẹ fẹ́ràn jù tí wọ́n máa fi àbí oríkì Ìbàdàn wo lẹ fẹ́ràn jù. èmi ò mọ oríkì Ìbàdàn. mo mọ̀ pé ẹ mọ̀ ẹ̀yin tẹ́ fẹ́ràn àṣà àti ìṣe báyìí. tọ́ máa fún yín ní eré báyìí pé ó dáa ẹ wá ṣe ẹni tí ó kí ọba Ìbàdàn. èmi ò lè kí lórí ìdéyìn ọba mọ̀ tó bá ń ṣe kò dáa torí ìsọkúsọ ni ó máa jọ àbí ìdéyìn bá mọ̀ dáadáa lórí ẹ̀ ń sọ̀pọ̀lọpọ̀ ọmọ wa wọn máa yọjú sí tí ó ń kàn wọ́n ó dáa iṣẹ́ tó dáa iṣẹ́ tó dáa. ẹ ṣeun gan ṣùgbọ́n orin wo ni ẹ fẹ́ràn ẹ tẹ̀ sọ fún pé ẹ kọ orin fún wa kó tó di pé àmọ̀ lọ lórí ètò. ẹlẹ́gbàmọdé rákì tó fọgún mọ́dọ̀ tó lọ́wọ́jọ́ ọlọ́tẹ̀ ìrà rẹ̀ ni bàbá mi kù ní òwádẹ́ má ó ti jẹ́ wá parapọ̀ tọdún kẹtọ́gbọ́ bàbá mi lọ́wọ́ ẹranko ọmọ àgúnbalẹ̀ igúnjọ́ nínú àwọn bàbá mi àkàrà balẹ̀ wọn á yẹ̀dọ̀ tẹ̀tẹ̀rẹ́ orí ọ̀pẹ̀jẹ̀ rẹ̀ ó balẹ̀ kó fakọni ọmọ olúgbọ̀n sáàkì òpó nílé ìyá mi òpó òdà orí ọmọ àyàn fìlú ọ̀tẹ̀ ìwádìí ọpẹ́ lójú mi ò tó ojú mi tó ní mo yà àjọ yìí. bàbá ó ti tó ẹ ṣeun gan ẹ ṣé bàbá ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé bàbá ẹ pẹ́ fún wa mo ti mọ̀ pé mo ti gbé yín lọ lé báwọn ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè ẹ pẹ́ fún wa ẹ pẹ́ fún wa. tá a bá ń sọ̀rọ̀ nípa oríkì ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni ò mọ ìtumọ̀ oríkì bí bàbá tún ṣe lọlé wọ́n ti lọ sí oko ìrántí ni ẹ ṣe gan ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ má bínú pé mo mú yín lọ sí oko ìrántí àtòrí pé ó máa ń wu àwa bẹ́ẹ̀ ṣe máa ń kí oríkì ni ó sì tún ṣe pàtàkì fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti máa fi rántí bí oríkì ṣe ṣe pàtàkì tó ní ilẹ̀ Yorùbá ẹ pẹ́ fún wa ẹ ṣeun gan ẹ ṣé ẹ máa ṣe. àmì àṣẹ àmì àwọn yàtọ̀ sún oríkì orí orin wo gan lẹ tún fẹ́ràn láti máa gbọ́. àwọn ọmọ wa tún kọrin mo fẹ́ràn orin ìsọ̀nì púpọ̀ bẹ́ẹ̀ náà Saheed Balógun àbí Saheed Òṣùpá àwọn méjèèjì máa ń pè fún ọjọ́ bíi àti tani àti Sànní. Sànní ni mo kọ́ pé lákọ̀ọ́kọ́ gbà mo sí 78th birthday mo tó bẹ́ẹ̀ tí máa pè Saheed Òṣùpá. ọmọ ọdún mélòó ni yín báyìí. lọ́dún yìí báyìí I'm 86. 86 wow lágbára Ọlọ́run gbàtẹ́bà ṣe 90 báyìí gbogbo alákòójú pèsè sí i lágbára Ọlọ́run. a wà pé àwọn olórin tẹ́ fẹ́ràn àti Saheed Òṣùpá Olúfimọ àti bàbá King Sunny Adé gbogbo àwọn méjèèjì náà wà kọrin fún yín papọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo àwọn ọmọ yín báyìí lápapọ̀ táàmùnú yín dùn ẹ sì tún pẹ́ fún wa ẹ sì ṣe 100 láṣẹ Elédùmarè ẹ ṣeun gan bàbá wa Lere Paimo àmọ̀rí nígbà ẹ wá bá mi dágbére fún àwọn aráalé. ẹ ṣé tó ẹ̀yin aráalé wa ó tún lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ o ìpàdé wa bí oyin ayé ò ní kan yín o ẹ máa ṣe o ẹ ní àrùn kò burúkú o ẹ ní kòkò náà bí o àrùn rẹ mọ rìn ẹ tì ní sọ̀wànù bàbá wa ni wọ́n ní bá sọ̀wànù pàdánù ayàtọ̀ wọn ẹ ní sọ̀wànù ẹ máa ṣe Jésù lọ. àmín
tó ẹ̀yin ará ilé ó tún rókè lórí ètò Òkè-Ìbàdàn lónìí. Ẹ má gbàgbé wípé ẹ lè rí wa wò kétékété lójú òpó ìkànnì Ahondiwura Studios láti máa pàdé lórí ètò Òkè-Ìbàdàn. Tèmiládé Àlòkò òun náà lórúkọ ti tèmi.